Ní ọdún kan, ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ó ti pẹ́, mò ń ṣiṣẹ́ ní store kan, mo bá wọn ṣiṣẹ́ ń bẹ̀. Ó ní woman kan wòlíì ni ní around ibi tí mo ti ń ṣiṣẹ́. Wọn ò ní church o, ṣùgbọ́n wọ́n máa ń dá àwọn èèyàn lóhùn. Tó bá ti fẹ́ dá àwọn èèyàn lóhùn, inú yàrá tí wọ́n gbé yẹn náà, she was using a single room then. Inú yàrá tí wọ́n gbé yẹn náà ni wọ́n ti máa ń dá àwọn èèyàn lóhùn. Èmi ni ti yín tòótọ́. Ó wá ní woman kan náà, àdúgbò yẹn náà làwọn náà wà. Wọ́n fẹ́ wá rí wòlíì yẹn, ṣùgbọ́n wọn ò mọ bó ṣe máa wọlé nítorí pé àdúgbò yẹn náà làwọn náà wà. Àdúgbò yẹn náà ni wòlíì yẹn wà. Wọn ò mọ bó ṣe máa lọ sọ́dọ̀ wòlíì yẹn torí pé àdúgbò kan náà wọ́n bẹ̀rù nǹkan táwọn ará àdúgbò máa sọ àbí ọkọ wọn lè rí wọn ṣẹgẹt. Wòlíì yẹn wá bá mi. Wọ́n ní lágbájá o, jọ̀ọ́ fún mi ní ṣíà méjì ní inú store yín. Mo fẹ́ àtẹ̀sẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ ń bí báyìí nítorí pé ẹni yẹn ń tijú, mo fẹ́ wọ ọ̀dọ̀ mi wá. Okay, mo wá gbé ṣíà fún wọn. Wọ́n jókòó síta níbi ọwọ́ ìta. Ṣùgbọ́n ibi tí wọ́n jókòó sí níbi ọwọ́ ìta ó súnmọ́ bí ojú window ibi tí mo ti, because I was a cashier, ibi tí mo ti ń ka owó. Gbogbo nǹkan tó ń sọ pátá ni mo fi etí mò ń gbọ́. Kì í ṣe pé bóyá èèyàn kẹ́tí kó tó gbọ́ o, kì í ṣe pé bóyá èèyàn tẹ́tí gbọ́ nǹkan tó ń sọ, but gbogbo nǹkan tó ń sọ pátá ni máa gbọ́ torí wọ́n súnmọ́ ojú window yẹn ibi tí mo wá ń lọ rẹ̀. Woman ará àdúgbò yìí tó wá rí wòlíì yẹn, ó sọ fún wòlíì yẹn, ó ní ọkọ woman ti ṣàṣemáṣe, ó ní ọkọ òun ti fẹ́ ìyàwó kejì síta. Nítorí náà òun dẹ̀ gbọ́ wípé ìyàwó kejì yẹn ti lóyún, and gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú pé kí wòlíì gbà wọn. Wòlíì wá sọ fún pé kí ló fẹ́ ká ṣe. Ó ní òun ò fẹ́ kó kú o, ó ní ṣùgbọ́n oyún tó wà nínú ẹ̀ yẹn kó lọ bí lọ́rùn. Ẹjọ́ kí ni ìtumọ̀ yẹn? Ó ní ò fẹ́ kó kú, ó ní ṣùgbọ́n oyún tó wà nínú ẹ̀ kó lọ bí lọ́rùn. Ibi tí mo ti ń kawó nínú ọ́fíìsì ara mi gbọ̀n jìnnìjìnnì mú mi, ṣùgbọ́n kí n ti mi pé kí n ra dúró síbi tí mo wà kéèyàn tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó túbọ̀ gbọ́ ìtókù. Wòlíì yẹn wá sọ fún pé ìyẹn kéré, kí ló fẹ́ ká ṣe? Ó ní nǹkan tó ń fẹ́ nìyẹn. Wòlíì yẹn ní kó lọ ra ẹyin ẹyọ kan wá. Ẹyin ẹyọ kan yẹn pé tó bá ti rà dé ó máa lọ ra odidi crate kan. Ó ní kó lọ ra crate ẹyin kan wá, ó wá mú ẹyọ kan nínú ẹ̀ ó mú wá. Èmi ni ti yín tòótọ́. Woman yìí ó máa padà lọ ra crate ẹyin kan. Ó ra crate ẹyin kan, ó ra crate ẹyin kan, wòlíì mú ẹyọ kan nínú crate ẹyin kan, wọ́n parí iṣẹ́ sí. Ó mú ẹyin yẹn padà sínú crate ẹyin kan. This one is not wọ́n pé wọ́n ní nǹkan tí mo rí, nǹkan tí mo mọ̀ ni. Ìgbà tí wọ́n tún padà máa dára wọn lóhùn ẹgbẹ́ store mi, ààyè tí mo create fún yẹn náà ló tún padà ti dára wọn lóhùn. Ìgbà tó máa gbẹ̀yìn wá fún wòlíì store mi náà ló gbé wá. Ibẹ̀ náà ni wòlíì ti dá lóhùn. Store ibi tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣe store mi. Kì í má fọ̀rọ̀ gùn. Ó gbẹ̀yìn fún wòlíì lóòótọ́. Wòlíì parí iṣẹ́ sórí ẹyin ẹyọ kan. Ó gbé ẹyin yẹn padà fún. Ó ní kó lọ ṣe bó ṣe máa, ó ní kó lọ gbé fún. Wòlíì ní kó lọ gbé ẹyin yẹn fún ìyàwó tọkọ ẹ̀ fẹ́ yẹn. Ó gbé ẹyin yẹn lóòótọ́. Ó gbé lọ fún ọmọbìnrin yẹn. Ìyẹn rí i pé ìyálé mi máa wá kí mi, ìyálé mi máa wá ṣe gbogbo ẹ̀, ó máa gba ẹyin lọ́wọ́ ẹ̀. Àbáwí àbábọ̀ bóyá ó rí ìyàwó yẹn tì í lẹ́yìn, bóyá àwọn tó ṣẹmọ̀, bóyá àwọn tó bí náà àwọn náà ò dúró. Láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì iná dáhùn, oyún wálẹ̀ lára ọmọbìnrin yẹn ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó bá lọ. Lẹ́yìn tó oyún wálẹ̀, òun àtọkọ lura wọn bíi bẹ̀bẹ̀ Jerusalem, ọkọ fẹ́ pa ni wọ́n pín yà. Ara mi ò gbà á gẹ́gẹ́ pé wòlíì yẹn máa wá ń ṣeré lọ́dọ̀ mi, ó bá dẹ̀ ti lọ́dọ̀ mi wọ́n kàn máa jẹ̀wọ̀ ni. Lọ́dún tí mò ń sọ kò tí ì sí fóònù, kò tí ì sí kan tó ń jẹ́ fóònù, inú kan máa jẹ̀wọ̀ kan máa bèrè pé aṣáà máa sọ normal ọ̀rọ̀, normal stuff. Ṣé mò ń wo bí máa ṣe bá sọ wípé mọ́mì ṣé kò ní dàbẹ̀ pé mò ń fi ketí gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ṣùgbọ́n Ọlọ́run fún mi nígboyà lọ́jọ́ kan ṣá, mo bá dá ọ̀rọ̀ yẹn sílẹ̀. Mo ní ẹjọ́ mà, kì í ṣe pé mo fetí kọ́ nǹkan tẹ̀ ń sọ o pẹ̀lú ìyá lágbájá lọ́jọ́ báyìí ó ta sí mi létí ni. Ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. Wòlíì dá mi lóhùn, ó ní ojú ọmọ tí mo fẹ́ràn gan-an mo láìkì. Ṣùgbọ́n irú ọ̀rọ̀ yẹn má dẹ̀ fẹnu sí mo ní ìtò ń fẹnu sí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá gbọ́ pé torí àdúgbò kan náà ni gbogbo wa jọ ń gbé, so kíní yẹn ò bò bọ́kọ ṣe lu ìyàwó, oyún ṣe jábọ́, bó ṣe admit ẹ̀ sí general hospital bla bla bla, so it was open not knowing that pé wọ́n máa wòlíì ló parí iṣẹ́ wọn. Ó wá sọ kíní kan fún mi lọ́jọ́ yẹn, wọ́n ní sáwọn ò ní jẹun ni, wọ́n lẹ́ni tó lọ fọ́kọ lọ́kọ náà ẹni tó máa jẹ́wọ́ ni wọ́n tó ń béèrè bá dákẹ́ bá wò. Ṣùgbọ́n láti ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti lé ní 25 years ago, kò kúrò nínú ọpọlọ mi. Àti ìgbà yẹn mo ti mọ̀ wípé tó bá sọ pé kò sí ayé ó ti kú wọn tí ìgbìyànjú sí. Now let me come back to nǹkan tí mo fẹ́ sọ.
tó bá fẹ́ fẹ́ ọkọ lọ́kọ, tó bá fẹ́ fẹ́ ẹni tó ti marry, ẹ má jẹ́ kí n lo ọkọ lọ́kọ, nítorí ẹni tá ti kọ́ méjì mọ́ ni kò ní fẹ́ yẹn kan. Tó bá fẹ́ fẹ́ ọkùnrin tó ti níyàwó tẹ́lẹ̀, tó ò bá ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ kan, má dáwọ́lé o. Gbogbo yín máa ń rí nírí pé gbogbo àwọn obìnrin a máa ń rí nírí pé physical appearance nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ. Bó o lóòdó ìyàwó àsopà, àsopà bá mú tiẹ̀ dó kọ́, ìyẹn ló ṣe gbọ́dọ̀ ṣọ́ra. Ẹ ṣe yẹn lé ní. Ìkejì ń bẹ, ṣé ráwọn ọkùnrin kan ní time tó bá wá bá ẹ pé àwọn fẹ́ fẹ́ àti second wife, kì í ṣe pé wọ́n nílì nífẹ̀ẹ́ dénú o. Wọ́n fẹ́ fi ẹ́ while away time, bóyá pressure wà lórí wọn látọ̀dọ̀ ìyàwó wọn tó fẹ́ sínú ilé, látọ̀dọ̀ ìyàwó wọn tí wọ́n tó ṣàbíamọ fún wọn, bóyá wọn ò rí ìdùnnú, wọ́n dẹ̀ láìkì ìyàwó wọn yẹn, wọ́n láìkì ẹ̀, ṣùgbọ́n wàhálà tí ọmọbìnrin yẹn ń fún wọn, wọ́n wá ń wọ́ ẹni tó máa gbé wàhálà àti ìṣòro yẹn kúrò lára wọn láti fi pass time, láti fi take the burden and the kind of thinking away from their mind. Òun ló ṣe wá ẹ wá o, kì í ṣe pé wọ́n rí lè nífẹ̀ẹ́ à second wife. Ẹ má bínú pọ̀rọ̀ mi gùn. Torí náà nígbà ẹ̀mí ẹ̀wẹ̀ tó bá rí ọkùnrin tó ti fẹ́yàwó tẹ́lẹ̀, má sáré máa bímọ fún un. Kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ ọkùnrin yẹn tó, má sáré máa bímọ fún un, nítorí pé for the fact that ó sọ lẹ́nu wípé òun fẹ́ fẹ́ àti second wife, mo fẹ́ àti second wife, mo like yẹ, kò bímọ fún mi, kò mí ní pé ìfẹ́ yẹn dénú compare sí ibi tó ti ń bọ̀ ìyálé ẹ̀. Ìjà lóde tó ní dòwe láàrin òun àti ìyálé ẹ̀, torí pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ìyálé ẹ̀ ló ṣe wo ẹni tó lè fún un lọ́kàn balẹ̀, ló ṣe wo pé kóhun tó ìyálé òun bá bẹ̀rẹ̀ wèrè ẹ̀ kóhun lè rí bí máa dé sí, kì í ṣe wípé ó rí lè nífẹ̀ẹ́ àti settle down àti ní ìyàwó méjì, àbí ó ní ọkàn àbó ní agbára capacity and energy to have second wife. Ṣùgbọ́n àwọn obìnrin kan a máa miss ẹ̀ mọ́ra wọn, tá bá ti gbọ́ ó fẹ́ fẹ́ ẹ báyìí ó ti parí, àrẹ́dì láti gbọ́ nǹkan kan mọ́. Ẹ jẹ́ ká ṣe yẹn lékejì. Ìkẹta ẹ̀wẹ̀, ǹjẹ́ tó bá ṣe second wife tí ìfẹ́ wá kan nígbà míì tó sọ pé kìnnì kan ṣòro tó fẹ́ máa treat ẹ, ǹjẹ́ oní shock absorber tó lè ti dúró táwọn ọmọ ẹ pé mo káwọ́ mi sókè, àwọn ọmọ mi lọ́kọ mi jẹ́ ìrora máa gbádùn ayé mi kí n máa lẹ̀ flẹ́ńjọ pẹ̀lú ṣé oní shock absorber, ṣé oní energy láti withstand ẹ, ṣé kìí ṣe pé tó bá ti sọ pé tọkọ yẹn bá ti sọ pé ìjà òun ò ṣe mú, ṣé kìí ṣe pé ṣe ló dẹ̀ máa sọ̀rọ̀ ìdídàkudà débi tó máa lọ gbé nǹkan jẹ. Sọ̀rọ̀ dáadáa, ṣé gbogbo nǹkan tí mo kà lẹ̀ ìgbọ̀n ó máa ṣẹlẹ̀ sẹ́lẹ̀ omi ìgbọ̀n tó ti fẹ́ orí tó ti fẹ́ yàwó rí, àti ọkùnrin tó ti níyàwó míì tó ti níyàwó tẹ́lẹ̀ rí, wọ́n máa ń put attitude yẹn fún obìnrin tí wọ́n fẹ́ fẹ́. So gbogbo obìnrin, I'm not really happy with what happened to this woman. Kò tẹ́ mi lọ́rùn, I'm not happy about it at all. Gbogbo obìnrin, ẹ jẹ́ ká lọ learn how to have shock absorber. Tọkọ bá sọ pé jà òun ò ṣe mú, dúró táwọn ọmọ ẹ̀, wọ́n fọ ọmọ ẹ̀ tàràkà. Ní lọ́kàn wípé ayé kan ló wá and you must enjoy that life. Ọkùnrin kan.